ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn Ṣèyí Tinubu ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi ń kan bàbá ẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti èyí tí wọ́n fi ń kan òun náà fún rẹ̀ tí Ṣèyí Tinubu sì tún ṣàlàyé ìdí tó fi jẹ́ pé ó ń pín nǹkan káàkiri ilẹ̀ Haúsá lásìkò tí a wà yìí. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ààwẹ̀ Ramadan àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ ìní Ṣèyí Tinubu ló mà ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí kò jókòó sí ìlú Àbújá tàbí ìlú Èkó tó sì jẹ́ pé ilẹ̀ Haúsá ìní ó gbà lọ. Ní ilẹ̀ Haúsá tí Ṣèyí wá gbà lọ yìí kì í ṣe pé ó lọ ṣe fàájì níbẹ̀ o, níṣẹ́ ló ń lọ káàkiri tó ń pín owó oúnjẹ àti ẹ̀bùn pàápàá fún àwọn mùsùlùmí tó ń gbààwẹ̀. Ṣèyí Tinubu ó ti lọ àwọn ìpínlẹ̀ bíi Kano, Kaduna, Katsina, Niger, Yobe, Bauchi tó sì jẹ́ pé òbítíbitì àwọn èèyàn ni ló ń pín oúnjẹ, owó àti ẹ̀bùn fún. Yàtọ̀ sí eléyìí, Ṣèyí Tinubu tún ṣèpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àtàwọn alágbára ní ilẹ̀ Haúsá, àwọn bíi olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ajagunfẹ̀yìntì Ibrahim Babangida, ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam. Bẹ́ẹ̀ ló tún ṣe ìpàdé pẹ̀lú gbajúgbajà àfáà ilẹ̀ Haúsá ni tó jẹ́ agbódegbà fáwọn Fúlàní apààyàn tíjọba ń pè ní báńdíìtì ìyún Sheikh Ahmad Gumi ìlú Kaduna. Ṣá o lórí báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ wípé ààrẹ burúkú ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti pé Ṣèyí ọmọ tiẹ̀ náà bí wọn yóò ṣe kó gbogbo ọmọ Nàìjíríà sábẹ́ wọn tí wọn yóò jẹ gàba tí bàbá ò máa pàṣẹ tọmọ náà tó máa pàṣẹ òun ni wọ́n ń wá. Níṣẹ́ ni Ṣèyí Tinubu ló máa fèsì sí eléyìí lásìkò tí ó lọ sí ìpínlẹ̀ Yobe tó lọ pín owó ẹ̀bùn àtóúnjẹ fún àwọn mùsùlùmí tó ń gbààwẹ̀ níbẹ̀. Nígbà tí Ṣèyí Tinubu tó ń fèsì lórí eléyìí ni ló jẹ́ kó di mọ̀ pé kì í ṣe tuntun kò sì ń ṣe àná tàbí ní tó bá ti ń kọlu ìdílé òun àti bàbá òun tó ní àwọn èèyàn yóò kàn déédéé máa sọ ọ̀rọ̀ kìíta àtọ̀rọ̀ àbùkù sóhun àti bàbá òun láì ṣe pé àwọn ṣe ẹ̀ṣẹ̀ kankan. Ṣèyí Tinubu ní nínú ìtàn orílẹ̀-èdè yìí bàbá òun ni ààrẹ tó ṣe dáadáa jù. Ó ní bàbá òun ni ló rí i pé ó ń fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ní owó yíyá èyí kó ṣètò owó yíyá fáwọn ọmọ iléèwé tó ń pè ní student loan láti jẹ́ kí gbogbo ọmọ iléèwé kó kàwé. Ó láàrẹ wo ló ṣerú eléyìí rí. Ó ní ti oúnjẹ tó ń pín káàkiri ilẹ̀ Haúsá tó tún ń gbé kiri tó fi ń sọ àwọn lẹ́nu báyìí. Ó ní kì í ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ ń ṣe ó ló ti pẹ́ táwọn ti ń ṣe. Ó ní àjọ aláàánú tóun àti ìyàwó òun táwọn jọ dálẹ̀ tó pè ní Noella Foundation ó ní táwọn ń ṣe níbẹ̀ nìyẹn. Ó ní ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ sọ dọ̀rọ̀ òṣèlú báyìí tó sì ní gbogbo nǹkan sọ yìí kò túrùn ká lára òun ò nítorí pé bàbá òun ó ṣe dáadáa fún Nàìjíríà ó sì ń wá ọ̀nà bí gbogbo nǹkan yóò ṣe rọrùn fún tẹ lórí tẹlẹ́mù yàtọ̀ sí gbogbo nǹkan tí àwọn oníbàjẹ́ tó ń sọ kiri.